pé àwọn tí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ń unfollow Taye Currency torí pé wọ́n rí àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Currency yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí kò tọ́, ọ̀rọ̀ tí kò yẹ, wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àrífín sí Pasuma àti Sefi Alao. Pàápàá jùlọ Pasuma, wọ́n á máa Pasuma yẹn pé kì í ṣe irú ẹnu Currency ló yẹ kó mọ̀ sọ ọ̀rọ̀ báyẹn sí Pasuma torí pé olóore Taye Currency òní Pasuma jẹ́. Kò sì sí bí Taye Currency fẹ́ kọ ìtàn ìgbésí ayé rẹ̀ nídìí iṣẹ́ orin tí ò ní mẹ́nu bà ipa rere tí Pasuma tó kó nínú ìgbésí ayé rẹ̀. Nítorí jẹ́ kí máa ní pé ẹ jẹ́ kí a mọ àwọn ọ̀rọ̀ tí ó máa jáde nínú ẹnu wa. Mo kàn fi ọ̀rọ̀ Taye Currency àti ti Pasuma mo fi mú wá gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní o, ọ̀rọ̀ mọ̀ràn lèmi ń fún wa o. Ẹ jẹ́ ká mọ ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wa. Jẹ́ ká mọ̀ sí kí ni o, ká mọ ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wa, ká mọ censors àwọn ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wa. Pàápàá jùlọ sí àwọn tí wọ́n bá ti gbanú ayé wa kọjá tàbí tá a ti gbanú ayé wọn kọjá rí, tí a lo àkàbà wọn tá a fi dókè. Ẹ má jà wá dókè yẹn tán ká wá máa sọ̀kò, ká máa tutọ́, ká máa ṣẹ̀gbin lé wọn lórí tàbí ká fẹ́ gbìyànjú láti bẹ́ àkàbà yẹn dànù tó jẹ́ pé àkàbà yẹn náà la lò gòkè táwa náà fi dókè tá a wà. Ẹ jẹ́ á kíyèsí. Otasansan rédíò and TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa o lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Lórí ọ̀rọ̀ ìràwọ̀ òǹkọrin méjì Wàsíù Àlàbí Pasuma àti Taye Currency, lẹ́yìn tí Taye Currency lẹ́yìn tó ṣe fídíò apology láti fi tọrọ apology lọ́wọ́ Pasuma àti Sefi Alao. Mo ti mú fídíò yẹn wá fún yín, a dẹ̀ ti sọ àkíyèsí eléyìí tí a rí nípa apology fídíò yẹn. Ṣùgbọ́n lẹ́yìn apology fídíò tí Taye Currency tó release yẹn, ó ní mo padà rí tí àwọn kan tí wọ́n fi profile page Facebook page tí wọ́n fi profile page tó jẹ́ ti Currency, Taye Currency tí wọ́n fi síta lórí Facebook. Àwọn tí wọ́n fi fọ́tò yẹn síta, ìyẹn wọ́n snap profile page Taye Currency, wọ́n wá fi síta. Wọ́n ń sọ fún wa wípé lẹ́nu ọ̀sẹ̀ tí áwọ̀ yẹn ṣẹlẹ̀ pé ní àwọn èèyàn wọ́n ti ń unfollow Taye Currency lórí àwọn ọ̀rọ̀ tí ó sọ jáde. N tí mo wá rí nínú ọ̀rọ̀ yẹn ni pé àwọn èèyàn rí Taye Currency gẹ́gẹ́ bí aláìmoore, gẹ́gẹ́ bí ẹni tí ó fi ojú olóore rẹ̀ gúngi. Màá mú mẹ́sẹ̀jì àwọn èèyàn wá fún yín tí màá kà fún yín tẹ́yin náà máa gbọ́. Nínú profile page Taye Currency táwọn èèyàn fi síta yẹn, wọ́n ní before kí aáwọ̀ yìí kó tó bẹ́ sílẹ̀, kí Taye Currency kó tó sọ àwọn ọ̀rọ̀ àrífín tí wọ́n ní ó sọ sí
àgbà olórin méjì yẹn Wàsíù Àlàbí Pasuma àti Sẹ̀fí Àlàó wípé àwọn fans àwọn followers ẹ̀ lórí Facebook pé wọ́n ti lé ní mílíọ̀nù kan ṣáájú kí Taye Adébísí Currency kó tó sọ àwọn ọ̀rọ̀ sọ yẹn káwọn èèyàn tó gbàgbé ẹni gbàgbọ́ ọtí ṣùgbọ́n lẹ́yìn tí Taye Currency tó sọ àwọn ọ̀rọ̀ tó sọ yẹn àwọn ọ̀rọ̀ àrífín tó sọ jáde nínú fídíò yẹn tó wá di pé ó tàn káàkiri táwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbé ẹni gbàgbọ́ ọtí tó bẹ̀rẹ̀ sí gbàgbé ẹni gbàgbọ́ ọtí lórí àwọn social media platforms pé àwọn tí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ń unfollow Taye Adébísí Currency torí pé wọ́n rí àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Adébísí Currency yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí kò tọ́ ọ̀rọ̀ tí kò yẹ wọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àrífín sí Pasuma àti Sẹ̀fí Àlàó pàápàá jùlọ Pasuma wọ́n á máa Pasuma yẹn pé kì í ṣerú ẹnu Adébísí Currency ló yẹ kó máa sọ ọ̀rọ̀ báyẹn sí Pasuma torí pé olóore Taye Currency òní Pasuma jẹ́ kò sì sí bí Taye Currency fẹ́ kọ ìtàn ìgbésí ayé rẹ̀ nídìí iṣẹ́ orin tí ò ní mẹ́nu bà ipa rere tí Pasuma tó kó nínú ìgbésí ayé rẹ̀. Nítorí kí n máa ṣe lè ní pé ẹ̀rí pé mi máa ń sọ ọmọ tẹnu mọ́ nínú àwọn fídíòs mi àti àwọn ọ̀rọ̀ tí mo máa ń sọ wípé ohun gbogbo láyé yìí ìtàn ni ó dà kókó ọ̀rọ̀ mi gan nìyẹn. Ìtàn là ń kọ ipò yòówù tá a wà ọlá yòókù tá a ní agbára yòókù tá a ní ìtàn là ń kọ yóò padà dìtàn yálà a wà lórí ipò yẹn ni o a sí lórí ipò yẹn mọ́ àwọn èèyàn sọ a wà láyé ni o a sí láyé mọ́ ni o àwọn èèyàn sọ ìtàn là ń kọ la fi ní ká gbáyé ká sáyé re ká lo ọlá tá a ní owó tá a ní ipò tá a ní ìmọ̀ tá a ní èèyàn tá a mọ̀ ká lóore torí pé ayé ó padà sọ nípa wa ohun tá a bá gbé orí ipò orí ọlá orí owó orí ìmọ̀ tá a níyẹn tá a bá ṣe lò ó ayé ó sọ nípa wa. Ohun tí Taye àbí Pasuma ohun tó ipa tó kó nínú ìgbésí ayé Taye Adébísí Currency òun ní padà á dìtàn báyìí ní làwọn èèyàn padà sọ ni wọ́n padà ń rí fáàsì yẹn. Tí Pasuma tí ó bá kó àwọn ipa pàtàkì ipa ìlọsíwájú ipa oríire tó kó nígbà tí ó láǹfààní láti ṣe ìrànlọ́wọ́ fún Taye Adébísí Currency tí ó bá ṣe ń gbà náà irú eléyìí tí ń padà ṣẹlẹ̀ yìí wọn ò ní máa rìfà Pasuma gẹ́gẹ́ bí olóore Taye Adébísí Currency gẹ́ẹ̀tì eléyìí tí mo fẹ́ kárí kọ́ nínú ọ̀rọ̀ àwọn méjèèjì gan nìyẹn. Ọlá wo nìwọ náà ní ipò wo lo ní owó wo lo ní èèyàn wo lo mọ̀ òkìkí wo lo ní agbára wo lo ní láti ran ẹnì kejì lọ́wọ́ láti ṣe ìrànlọ́wọ́ fún ẹnì kejì láti gbé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ tó nílò ìrànlọ́wọ́ rẹ láti gbé lórí sókè láti sọ́dé èèyàn láti sọ́dé ẹni gíga. Ṣé kí ni mo pè é ṣé lo owó tó níyẹn láti fi kó ipa rere nínú ayé ẹlòmíì lo ipò tó níyẹn láti fi kó ipa rere nínú ayé ẹlòmíì lo agbára tó ní èèyàn tó mọ̀ òkìkí tó níyẹn lò ó láti fi kó ipa rere nínú ayé ẹlòmíì kí wọ́n lè máa sọ nípa rẹ̀ wípé èèyàn rere lágbájá o tí ìbásọlá lágbájá tí ìbásọlá tẹ̀mẹ̀dò lára lágbájá lára làkàṣègbè kò bá ti rí báyìí kò bá ti dáa fún làkàṣègbè báyìí tí ìbásọlá lágbájá báyìí ìwọ náà jẹ́ lágbájá yẹn tí wọ́n mọ̀ sọ wípé tí ìbásọlá rẹ̀ nínú ayé lámọrin tó fi dolóríire tó fi dolókìkí tó fi dèèyàn pàtàkì. Ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ nínú ọ̀rọ̀ àwọn méjèèjì nìyẹn. Ẹ̀kọ́ kejì ó ní pé ẹ jẹ́ kí a mọ̀ àwọn ọ̀rọ̀ tí ó mọ̀ jáde nínú ẹnu wa. Mo kàn fi ọ̀rọ̀ Taye Adébísí Currency àti ti Pasuma mo fi mú wá gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní o ọ̀rọ̀ mọ̀ràn lèmi ń fún wa o
ẹ jẹ́ ká máa mọ ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wa jẹ́ ká máa mọ sí kí ni o ká máa mọ ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wa ká máa censors àwọn ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wa pàápàá jùlọ sí àwọn tí wọ́n bá ti gbanú ayé wa kọjá tàbí tá a ti gbanú ayé wọn kọjá rí tá a gun tí a lo àkàbà wọn tá a fi dókè ẹ mọ̀jà wá dókè yẹn tán ká wá máa sọ̀kò ká máa tutọ́ ká máa ṣẹ̀gbin lé wọn lórí tàbí ká fẹ́ gbìyànjú láti bẹ́ àkàbà yẹn dànù tó jẹ́ pé àkàbà yẹn náà la lò gòkè táwa náà fi dókè tá a wà ẹ jẹ́ àkíyèsí ẹ jẹ́ kí ni ẹ jẹ́ àkíyèsí bẹ́ẹ̀ yẹn náà torí pé gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ẹ̀kọ́ òun gbogbo máa ń kọ́ni èèyàn ó sì máa kẹ́kọ̀ọ́ sí i nínú ayé náà nítorí pé tíṣẹ̀lẹ̀ ọba ti tánú ayé ẹ̀kọ́ ò lè tánú ayé ẹ̀kọ́ máa ń mú ìṣẹ̀lẹ̀ máa ń mú ẹ̀kọ́ wá ni ìṣẹ̀lẹ̀ máa ń mú ọgbọ́n wá ni ẹ tó bá ní làákàyè tó bá lóye òun ni ó máa kọ́ ẹ̀kọ́ ni ó máa kọ́ ọgbọ́n nínú ìṣẹ̀lẹ̀ kan tó bá ti ń ṣẹlẹ̀ ẹ̀kọ́ àti ọgbọ́n tí èmi rí kọ́ nínú ìṣẹ̀lẹ̀ àárín Pasuma àti Taye Currency òun ni èmi rí eléyìí tí mo fi mú wá fún yín yẹn ẹ jẹ́ ká wá ka ohun tí àwọn èèyàn ń sọ ní abẹ́ profile page Taye Currency tẹ́nìkan post wípé àwọn èèyàn tí wọ́n follow rẹ̀ ẹ jẹ́ ká wo èrò àwọn èèyàn lórí bí wọ́n ṣe báwọn fans bí wọ́n ṣe wọ́n follow Taye Currency ní Facebook ẹ jẹ́ ká wo táwọn èèyàn ń sọ. Muideen Fatai wọ́n ní ó sì máa já ku 298 followers wọ́n ní ìgbà tó ti bẹ̀rẹ̀ láti máa mú ọwọ́ ẹni tó fún ọ ní oúnjẹ sílẹ̀ nítòjú rẹ̀ máa rí náà nìyẹn. Engineer Adébáyọ̀ Abíọ́dún àwọn ní sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa rántí ẹni tó mọ̀rọ̀ gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Engineer Adébáyọ̀ Abíọ́dún gẹ́gẹ́ bí ìwòye wọn. Adébájò Mọ́nsúrù àwọn ní Táyé ti tẹ́ nìyẹn o. Àkànjì Ọlátúnjí àwọn ní báwa sí òkèrè nínú ayé àṣejù ní Taye Currency 3 lẹ́dà ti wà òkè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Àkànjì Ọlátúnjí ònìyẹn. Abdullahi Ọlámi Bákà àwọn ní Òṣùpá fans sì ni mí but Taye Currency gọ̀. Adéyanjú Nurudeen Ọlátúnjí àwọn ní ó sì jẹ́ wípé ìbàjẹ́ ọmọlàkejì lẹ́yìn máa ń wá kiri ọjọ́ ayé yín náà ń kọ́ ó ṣe jẹ́ wípé ìbàjẹ́ ọmọlàkejì lẹ́ máa ń wá kiri lọ́jọ́ ayé yín jókòó síbẹ̀ kó máa rántí ẹni ẹlẹ́ni tí ọjọ́ àti ìṣeré rẹ̀ ti fẹ́ẹ́ bọ́mọ lọ́wọ́. Adéyanjú Nurudeen àwọn ní ó ṣe jẹ́ wípé ìbàjẹ́ ọmọlàkejì lẹ́yìn máa ń wá kiri jókòó síbẹ̀ kó máa rántí ẹni ẹlẹ́ni tí ọjọ́ ìṣeré ayé rẹ̀ fi máa bọ́mọ lọ́wọ́ gẹ́gẹ́ bí Adéyanjú Nurudeen bí wọ́n ti sọ tiwọn. Alábẹ̀dẹ Sakiru Adéwùmí àwọn ní kìló kan boss. Adémọ́lá Oyèdìran àwọn ní ó lágbára o. Ahmed Hakeem Ofosco àwọn ní Ọlọ́run má jẹ́ kí a ṣẹ̀sín o. Ọlọ́ládé Rosidat àwọn ní kí Táyé lọ fẹnu gbolẹ̀ níwájú Àlàbí Pasuma kí ó sì tún gbẹnu sí microphone lọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat bí bẹ́ẹ̀ kọ́ kò sí ìdáríjì kankan fún agboolé ọ̀gá ńlá oníbàjẹ́ ènìyàn àfibisú olóore gẹ́gẹ́ bí Ọládélé Rosidat gẹ́gẹ́ bí èrò tiwọn nìyẹn. Adémọ́lá Sítù
You miss your followers out of your fans is Alabi Pasuma. Fans gbà fún ọ̀gá ẹ̀. Currency gbà fún ọ̀gá ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ tiwọn nìyẹn. Àkànbí Sodiq Ìyàndá àwọn ní ìgbéraga ní ìgbéra sánlẹ̀ táyé ti tẹ́. Yusuf Ọlátúnjí àwọn ní ó gbéraga sí Paso, you just started. Azeez onílé wúrà àwọn ní àṣejù ní Currency 3 lẹ́dà ti tó fún wa. Okay. Simple Atóyèbí Ọpẹ́yẹmí àwọn ní kí ló kan Pasuma níbẹ̀ ṣe bí Pasuma kò dá lóhùn. Okay. Bùsọ̀lá Tawhid àwọn ní kí ló ṣẹlẹ̀ gan tí Taye Currency ti bẹ̀rẹ̀ sí máa sọ ọ̀rọ̀ tó ń sọ jáde yẹn. Okay. Ṣùáìbù Aliyu àwọn ní ọ̀ǹtì tí Pasuma ọ̀gá tiwa bá jáde tó bá Taye bẹ ẹ̀bẹ̀ ló kù, if not a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ọ̀gbẹ́ni Adégbèmí Mikael àwọn ní ìgbéraga ní ìgbéra sánlẹ̀ tí ayé bá ń yẹni ká mọ́ ṣọ́ra. Ọ̀rọ̀ pọ̀ tí àwọn èèyàn ń sọ gẹ́gẹ́ bí ìwòye àti èrò tiwọn lórí ọ̀rọ̀ yẹn, pàápàá jùlọ lẹ́yìn tí Taye Adébísí Currency tí ó release apology video, ó ní àwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí sọ irú ọ̀rọ̀ yẹn. Ló jẹ́ kí n kọ́kọ́ mú eléyìí tí mo mú wá síwájú yẹn, ló jẹ́ kọ́kọ́ mú wá fún yín wípé kí sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa rántí ẹni tó mọ̀rọ̀ gbọ́ o, kí a sì mọ censor àwọn ọ̀rọ̀ tí ó mọ̀ jáde lẹ́nu wa, pàápàá jùlọ sí àwọn tí a bá ti gba abẹ́ wọn kọjá rí tá a fi dókè, pàápàá jùlọ fún àwọn tí a bá lo àkàbà wọn tá a fi gòkè, ká má gbìyànjú láti máa kán àkàbà yẹn torí pé a lè padà nílò rẹ̀. Eléyìí náà ni mo ní kí n mú wá fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mọ̀ràn àti ìwòye mi lórí aáwọ̀ ààrẹ Taye Currency àti Pasuma. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín. Ẹ̀yin náà jẹ́ kí n mọ ìwòye tiyín àti èrò tiyín lórí eléyìí tí mo tún mú wá yìí, pàápàá jùlọ láàrin Taye Currency àti Pasuma. Ẹ bá ní subscribe, ẹ bá ní tan notification bell, kẹ́ ẹ sì bá ní share fídíò yìí kó lè káàkiri àgbáláyé. Thank you. God bless you.